Yes sir, ẹ jọ̀ọ́ ṣé Mr. Ogundare Adebari Monsur ni mo bá sọ̀rọ̀ sir. Owó ọkọ Rashidatu Adeola. Happy birthday to you sir. Hello. Happy birthday to you sir. I wish you long life and prosperity. Igba ọdún láyé ọdún kan ní lágbára Ọlọ́run. Ẹ ní fọdún eléyìí ṣàṣemọ́ o. Ẹ máa wò pé ta ló rán mi sí yín láàárọ̀ yìí tó ní kí n wá máa kí yín pé ẹ kú ọdún. So, ẹni tó mọyì yín, ẹni tó nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn, ẹni tó nífẹ̀ẹ́ yín bí ojú, àwọn náà rán mi sí yín láàárọ̀ yìí. Tán ní dákun wá máa bá mi kí olówó orí mi, Monsur mi, Adebari mi, Ogundare Adebari tèmi nìkan ṣoṣo. Wọ́n ní kí n wá máa kí yín, kí n máa gẹ̀ yín, kí n máa ṣàpọ́nlé yín dáadáa. Wọ́n nítorí tọ́kọ ẹni bá dáa, tó bá sunwọ̀n, tó dáa nílé, tó dáa lọ́ọ̀dẹ̀, wọ́n ní ẹja sọ. Wọ́n ní ẹnu kọ́, tètè kọ́. Monsur mi ó sunwọ̀n gidi gan lọ́kọ. Wọ́n lọ́kọ tán fi ń tọrọ ọkọ ni. Wọ́n ní máa kí yín dáadáa. Ẹ ti mọ̀ pé ìyàwó yín Rashidatu náà ni àwọn náà tó bẹ́ẹ̀, àwọn náà lè sọ wípé kí n wá máa kí yín, kí n máa kí yín lógúnlógún, kí n máa kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n ní máa kí yín dáadáa. Aya yín Adeola òun ló ní ẹ jẹ́ n pọ́nkọ mi lé, ẹ jẹ́ n gbé ọkọ mi, ẹ jẹ́ n gbé lórí. Ó ní mo gbọ́kọ lórí gẹ́ngẹ́. Ó ní ọkọ tí ń kẹ́ mi lójú nímú, tí ń ṣètọ́jú àwọn ọmọ. Ó ní ẹ jẹ́ n gbé lórí gẹ́ngẹ́. Ó ní ọkọ mi ṣọdún ẹ bá ń kí. Rashidatu ló sọ pé olówó orí mi ṣọdún ẹ bá ń kí. Ó ní ó ṣe yìí ó ṣe yìí wá tún ṣe mí sí Monsur ọkú ọdún. Ó ní ọkọ bí rẹ̀ ṣọ̀wọ́n. Rashida ló sọ pé ọkọ bí rẹ̀ ṣọ̀wọ́n o. Ó ní kẹ̀sùn máma ráyè lọ́dọ̀ àwa, ọkọ bí rẹ̀ ṣọ̀wọ́n. Ó ní ẹ bá mi pè é kórí rẹ̀ owó. Adéọlá ló ní ẹ màmá bá mi kì í, ẹ bá mi gẹ̀, ẹ bá mi sàhákó orí rẹ̀ ó dìde. Ó ní ẹ bá mi pè Monsur mi bí ológun ẹrú. Ó ní ẹ bá ń pè é bí oníwọ̀fà ọgbọ̀n. Ó ní àrídùnnú mi ni. Rashida ní ẹni bí ọkàn mi ni. Ó ní ẹ̀yìn lójú mi ni. Ó ní adé orí mi ni tí ò ní síbọ́ láíláí. Ó ní ẹ bá ń kí. Ó ní ẹwà mọ́ bí ọjọ́ mi. Arẹwà lọ́kùnrin, ẹni obìnrin kò lọ́nà tó bu ẹkún. Ó ní bẹ́lẹ̀ yóò bá jókòó ẹni. Ó ní kùsà àti jálè ẹni. Àmádé orí èmi Rashida gangan ni. Rashida ní ọkú ọdún o. Adebari Monsur, owó ọkọ Rashidatu Adeola, bàbá Adéwuyì, bàbá Adélékè ń ní mo ń kì lọ́wọ́lọ́wọ́. Òdòdó ní sowó kó má lè nájà kókó báyìí ń lára rẹ̀ ó sì má lè lágbára Ọlọ́run ọba. Aya rẹ̀ lọ ní sọdún korò, ó lọ ní sọdún bànújẹ́. Ó ní ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún rẹ̀ lọ́sìn máa bá wọn ṣe nílé ayé. Aya rẹ̀ wá ní gbéra kí n bọ̀ délé o. Ogundare Adebari Monsur, mo ní Rashidatu, níbo ní ìṣẹ̀lẹ̀ olówó orí rẹ̀? Ó ní ìwọ àtẹ lọ́yọ́ state gangan ní ìṣẹ̀lẹ̀ olówó orí mi. Ó ní máa bá mi kì í kórè rẹ̀ owó. Ǹlẹ́ ọmọ olúbiyọ̀, ọmọ arúgbájé nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Monsur máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi dáadáa. Ẹ̀yin gangan lọ́mọ arúgbájé o. Ọmọ aníran ọ̀rọ̀ mọ́mà ní ti iṣẹ́. Ẹ̀yin lọ máa bóyìn bójogún òwò nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Mo ní ìgbà ajé lóru, máma fọ ìgbà ajé lóru, máma fọ. Ọmọ arúgbájé nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ akó jẹ́mbú tó lóògùn lọ́rùn. Ó ní bólógùn fún ọ nídìí ọjọ́ máa lọ nílé bàbá tó bí ọlọ́mọ
gangan ni ẹ̀yin gangan lọ máa ṣàánú oògùn bí ẹni ṣàánú ìyàwó ilé ìwò onílẹ̀kùn Monsur bẹ́ẹ̀ lẹ ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ ń lẹ fi ń délé nílé ìwọ́mọdù tó bọ́ bàtàn nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ alukoso fóògùn ju ọdẹ wó àtẹ ọmọ alukoso fóògùn ju ọdẹ wó sàlẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni ẹ̀yin lọ́ọ́ máa rúgbà ajé mo ní ìgbà ajé lóru màmá fọ owó ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ Monsur ajé ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ àtọ̀tún àtòsí rẹ ajé ni nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni torí ẹ̀yin gangan lọ́mọ onígbà ajé o ẹ̀yin lọ́ọ́ máa tẹ́pọ̀ tóyín tàyèrè tàṣùbì nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni onílé apá ọ̀tún òróró kò ní ìmọ̀ràn ọkà òní tòsí ń rò ẹ̀bọ káfí lélẹ̀ òní tọ́ kankan lérú nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni mo lówó ń bẹ ọlá ń bẹ iyì ń bẹ nílé bàbá rẹ̀ gangan ni Monsur ẹ lè rọ́mọ ìwọ àtẹ tó burẹ́wà rí gbogbo yín lè dára tẹ́ ẹ jẹgbin lọ Rashidatu ní ẹ wọkọ mi ẹ wo Monsur mi bó ti rẹwà púpọ̀ lọ́kùnrin ó ní bí wọ́n ti rẹwà bí wọ́n ti dùn ún wò nílé bàbá tó bí wọn lọ́mọ gangan ni ìyẹn ó láwọn lọ máa jí fọjọ́ gbogbo dára bí egbin mo ní ẹ̀rìn ìṣó nílé wọn ẹ̀rìn ìṣó nílé wọn ìwọ àtẹni ilé ẹ̀rìn ìṣó nílé wọn ẹ̀rìn ìṣó nílé wọn ẹ̀wọ̀n mo lùbíyọ̀ ẹ̀rìn ìṣó nílé wọn ìwọ àtẹni ilé ẹ̀rìn ìṣó nílé wọn ọmọ ìwọ àtẹ náà dá ìwọ àtẹ náà rè Monsur lẹ́rí yẹn ọmọ ìwọ àtẹ náà rè ọkọ Rashida ọkú ọdún ọmọ ìwọ àtẹ náà rè bàbá Adéwuyì ọkú ọdún ọmọ ìwọ àtẹ náà rè bàbá Délékè mọ kí ọmọ ìwọ àtẹ náà rè aya rẹ ni kò sí bó ṣe wálé pẹ́lẹ́ ayé tó ó ní ojú àṣà èérí bí ó ní tàwòdì rọrùn olórí adìyó ní burú títí kó yẹ́yìn sílẹ̀ kó di dúdú ó ní orí rẹ̀ ò ní burú ìṣẹ̀dá rẹ̀ wá nígbàbọ̀dè ó ní gbogbo ń tọ́ bá ti ń dáwọ́lé yóò máa yọrí sí rere ni ó ní àyúlọ àyúbọ̀ ń lọ wọ́n yẹnu ó lọ́ máa lọrin ó máa bọ̀ ọ̀rẹ́ ni lágbọ́rọ̀ lọ́rùn ọba ó ní ire lójú wọn rí ó ní ire lójú rẹ̀ ó máa rí ojú rẹ̀ ò ní rí bí lágbọ́rọ̀ lọ́rùn ọba aya rẹ̀ ni orí mi ló sunwọ̀n mo lọ́kọ rẹ̀ Rashida ló sọ pé ìṣẹ̀dá mi ló sunwọ̀n mo lọ́kọ rẹ̀ ó ní ọkọ bí rẹ̀ máa ṣọ̀wọ́n olówó orí mi máa ṣọ̀wọ́n o orí mi ló sunwọ̀n mo lọ́kọ rẹ̀ ó ní máa wí pé àṣẹ ìṣe tún ṣe bọ́ ọ bá ṣe yí tán ọ̀ṣẹ̀ míì sí àṣẹ ìṣe tún ṣe ọ̀rí bọ́ọ̀mọ̀ mi ọ̀ṣà ń gbóhùn ẹnu mi èmi làádùn ní akéwì tí wọ́n wí international dùn ní akéwì tí wọ́n sọ aya rẹ̀ ń ló ní wá máa kí ọ tó ní mọ́sà pọ́nlé rẹ̀ dáadáa ó ní máa kí ọ pọ̀ kú ọdún ó ní happy birthday to you oh. Happy birthday to you, sir. No, thank you, Mom. You're welcome, sir. Yeah, it's okay. Yes, àṣeyí ṣàmọ́. Yes, sir. Àṣeyí ṣàmọ́dún lágbára Ọlọ́run ẹ̀ nífọdún eléyìí ṣàṣemọ́ o. Amen. Yes, sir. That's a nice day, sir.